الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين سلام على إبراهيم ولو قصدي بأزيد لسوزي كذلك نجزي المحسنين gbogbo àwọn oníyẹ Ọlọ́run tá a máa ń ṣàdúrà fún lójoojúmọ́ gbogbo àwọn ẹni tàná tá a máa ń fọlá àwọn àtàfi bẹ́ẹ̀ lọ́wọ́ ọba gbogbo àwọn ẹni rí ta ṣàdúrà wọn lójoojúmọ́ yáyá pátá Ọlọ́run ìjókòó tèmi mọ́sàbá múládà rẹ̀ bá gbogbo wọn. Salamun ala Ibrahim kadhalika najzil muhsinina. wọ́n wọlé àlùbáríkà àwọn ẹni rí gbogbo ayáyá ta jòkó ní jòkó wá sí lálẹ́ tòní gbogbo ayáyá àlùbáríkà rẹ Ọlọ́run ọba tó pé mọ́sàyọ̀ǹda rẹ̀ fún gbogbo wa. من عبادنا المؤمنين bàbá oníwàásí àgbáyé tàná ọlọ́mọba sàlékún kẹwàá. إنه من عبادنا المؤمنين bàbá oníwàásí àgbáyé tòní tí wọ́n jẹ́ àfáàwá gbogbo ayáyá ọlọ́mọba mójútó gbogbo ayáyá pátálà ìsẹ́kẹ̀ nìkan lẹ̀. إنه من عبادنا المؤمنين ọlọ́wọ́ wọlé àlùbáríkà wọn wọ̀nyí ọlọ́wọ́ wọlé àlùbáríkà wọn alájẹ́ àgbà tòní ọlọ́run dákun àrító ogún àdéhùn mọ́jú sọ̀kalẹ̀ sára àfa wa. إنه من عبادنا المؤمنين wọ́n wọlé àlùbáríkà ogun àwọn wọ̀nyí ọlọ́run àfa wa àgbà bàbá wa àgbà àlùmọ̀dírò níwọ̀nsí àgbáyé àfa mi ẹ̀mí gbogbo àláfíà ara ọlọ́run bá yọ̀ọ̀dá rẹ̀ fún wa. إنه من عبادنا المؤمنين فضيلة الشيخ البخاري ابن موسى أجيكو بيوان àfọwọ́ gbogbo bí àfọwọ́ bá wà ìṣòro Ọlọ́run ọba ọlọ́mọ sábà mọ̀ ọ́n sẹ́sìn wọn. إنه من عبادنا المؤمنين. ìjókòó tèmi àdúrà lábẹ́ fi ṣe fún ìpalẹ̀mọ́ Ramadan. ورد الله الذين كفروا بغيظهم. gbogbo àwọn abínú ènìyàn yẹn gbogbo àwọn abínú ènìyàn yẹn pátá Ọlọ́run dákun mọ́sá gbé wa lékè yẹn wa. لم ينالوا خيرا. àṣì Ọlọ́run ọba ó ṣẹ ìtọ́nà ọba fẹ́ kó ṣẹlẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan ó ṣẹ a máa dá wọn kan ìdádá dá wọn ni wípé ẹ̀yẹ ẹ máa lọ iṣẹ́ tẹ̀mí Ọlọ́run ọba ṣe é lẹ̀ adá yín kẹ́ ẹ máa lọ dàárú ẹ máa lọ fìtínà rẹ̀. ورد الله الذين كفروا بغيظهم. Àní Mahama ó ní tiẹ̀ Ànábì Ádámà ó ní tiẹ̀ Ànábì Idris ó ní tiẹ̀ Ànábì Nuhu ó ní tiẹ̀ Ànábì Ibrahima ó ní tiẹ̀ gbogbo wọn yáyá táwọn ní ọ̀tá tiwọn yìí fún àwọn àpá àwọn náà lọ́tà tiwọn Ọlọ́run sì gbé wọn lékè wọn. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا. لم ينالوا خيرا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا. وكفى الله للمؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا. وكفى الله المؤمنين القتال وكان
عزيزا وكان الله قويا عزيزا. ìdìpọ̀ èdè ò ní pẹ́ púpọ̀. يا الله. torí pé insha Allah ìrọ̀lẹ́ ọ̀la à ń pàdé lóde bàbá àta insha Allah rahman lóde adáná ni insha Allah lọ́dọ̀ àfọ àwa kódà ọmọ yín wá ń wò yín pé àwọn ọlọ́mọ yín ọ̀dọ̀ yín lòún ń bọ̀. وشفى الله المؤمنين القتالا. Tàbá kò lóde adáná àwọn adarí sọ̀rọ̀ àbò olúwa sí àgbáyé. وكان الله قويا عزيزا. Tàbá jáná sí ti jáde àfáàní. وكان الله قويا عزيزا. Níjòkó tèmi àyà kan péré nínú sọ́rọ̀tù Yásìn tá ń bá lọ àwọn ọmọ kéwú òun náà la kéwú tá ń tọ̀ láàrin ara wa. Fún ọ̀rọ̀ àwọn bàbá tá a máa ń ṣàdúrà fún ọlọ́wọ́n náà àyà káyà kejì tá ń ké yọlọ́bọ̀ amúládà rẹ̀ bá gbogbo wọn. Àwọn àgbà ń bá níní bàbá wa àgbà Olúkodó ni bàbá wa àgbà ń lè dálé mọ àwọn àfọ wọn lé àfọ lóore. Gbogbo wọn yáyá tá a máa ń ṣàdúrà fún ọlọ́dà mọ́kì wọn lẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ọlọ́. Al-Qur'an al-Azim. Níjẹ̀ ẹjọ́ àwọn akéwú débi pé وسواء عليه أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وسواء عليهم. ọlọ́ọ̀ni ẹ̀ Muhammad ọ̀rọ̀ àwọn ọ̀tá èlé ọlọ́run àwọn ọ̀tá mi ni àwọn tí mo ní ọjíṣẹ́ mú tó gbọ́rọ̀ èmi ọlọ́run ọba wa tó sì kọ̀ tán làwọn ò ní tẹ̀lé ọlọ́run ní lọ́jà kìyàmà gẹ́gẹ́ báwa Yorùbá náà ti máa ń sọ pé a máa ń yá lárúbáwá lò àbá wa tábàárọ̀ rẹ̀ àtọ̀ rẹ̀ wọn ní sàwáwùjọ ni wọ́n sàwáwùjọ ni wọ́n ìtumọ̀ sàwáwù ni pé bákan náà jọ ni wọ́n. وسواء عليهم. ọlọ́run ní olórí nínú wa ẹni tó dúró nínú wọn láyé tó jọta èmi ọlọ́run ọba ni ẹni tó jọ ọmọ lẹ́yìn tó jọta èmi ọlọ́run ọba lọ́jọ́ kìyàmà inú náà kan náà ní gbogbo wọn wọ̀. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. sàwọn àlẹ́yìn ẹni abáni ọwọ́ Jahannama nínú ọ̀tá èmi ọlọ́run gbogbo ẹ̀yẹ àtọ̀gánú wọn àtọ̀mọlẹ́yìn àtàwọn tá ń ṣe sàfúnláyé gbogbo ẹ̀yẹ àjọ kó wọn papọ̀ sínú òbí kan náà ní nínú náà. وسواء عليهم. ọlọ́run wá ní gbogbo ẹ̀yẹ أأنذرتهم ìrẹ́ Muhammad bọ́ ọba ṣe wá àsìkò wọn. أأنذرتهم. ọba kìlọ̀ ń gbogbo wa tó pariwo lé wọn lérí tó sọ fún wọn pé ọtí tẹ́ ń mu ni ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ ẹbọ tẹ́ ń gbé sórí ta ni ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ sinẹ́ tẹ́ ń ṣe láàrin ara yín ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí ara yín lè mà ẹni bẹ́ẹ̀ ga nínú ayé tẹ́ ẹ fẹ́ kó ga ni gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe láàrin ara yín tẹ́bi Ọlọ́run bá kọ̀ Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹ̀ gbogbo yẹn sàwáwù kan náà láyé. وسواء عليهم أنذرتهم. Adé Muhammad sí láyé mọ́. Ó wá ní èmi Muhammad ń lọ o. Àmọ́ wọ́n tààrà tuntun nà tí mo sì gbé súnlẹ̀ mi Muhammad tí ń ṣe ojú ọ̀nà tí mo ṣe àwọn ìwà tí mo wù. Mo fi ilẹ̀ àtọ̀rọ̀ mi. Wal Qur'anil Karim mo sì gbé Al-Qur'an nílẹ̀. Ẹni bá tẹ̀lé méjèèjì yìí kò ní sọnù láyé. Al-Qur'an yìí náà làwọn ń ké mọ́ra wọn yìí. يا الله. Ànábì wá sí má àwọn ará wọn àfa àwọn wàlíyé ọlọ́run wá pariwo ọ̀rọ̀ ọlọ́run ọba láyé bàbá alájí àgbà lójú ayé wọn ojoojúmọ́ ni wọ́n ń kéde ọ̀rọ̀ ọlọ́run ọba wa bàbá alágége ṣe wàá dáma lójoojúmọ́ náà ń kéde ọ̀rọ̀ ọlọ́run ọba bàbá àgbàlagbàjì lójú ayé wọn kéde ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo àwọn àfàtàwà náà ń mọ̀ ní tí wọn náà ń mọ̀ ní tá ń ṣe wáàsí kò sí nǹkan kan táwọn tó jọ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. وسواء عليهم
أنصرتهم Ramadana ní tó ń bọ̀ yìí ti ń kalẹ̀ kó táwa náà tá à ń súnmọ́ tóun náà ń súnmọ́ wa. وسواء عليهم أنصرتهم Bẹ́ẹ̀ bá ta rédíò yìí ẹ máa gbọ́rọ̀ èmi ọlọ́run ọba nínú rédíò. Lọ́sàn-án yìí wá sílẹ̀ fi ń gbọ́. Àárọ̀ yín ń ṣe wá sílẹ̀ yín lórí. Kí ló wá dé tó ṣe pé wá sí òwá wú. أنصرتهم Ọmọ ní rẹ̀ màá máa dààmú ara rẹ̀. Ọ̀rọ̀ àwọn tèmi rí ni. Sàwọ́ọ̀n àlẹ́yìn àlẹ́yìn ìtọ́wọ̀ wọn bá lò. Tọ́ tí àwọn àfà tábà ní ìdí òwúlẹ́wù ẹ ṣàdúrà fún mi. Àwọn tó bá ti rí pé ìdí àlẹ́yìn ẹ ṣépèlé nù. Ọlọ́wọ́ ní gbogbo wọn yáyá bọ́ ọ bá kìlọ̀ fún wọn. Amlam tó ń sírí wọn àbọ̀ tí ẹ̀ kìlọ̀ fún wọn pa wọ́n tì. Ọwọ́ ń wò wọ́n rẹ̀ pé kó bá wù yẹn gbọ́ kó bá wù yẹn má gbọ́. Láyé ùmẹ̀nùnà gbogbo wọn yáyá wọn ní nígbàgbọ́ náà. أم لم تنذرهم لا يؤمنون Orúkọ àwọn tó ń jẹjọ́ nù. أم لم تنذرهم لا يؤمنون Gbogbo ẹ̀yin àbá oníwàásí tó ṣe pé lọ́jọ́ lásán lójoojúmọ́ ẹnikálukú ní ọjọ́ tí mi ń ṣe wáàsí rẹ̀ alálàmísì ń bẹ. Àwọn tá à ń ṣe lálàrúbá ń bẹ. Àwọn onímọ̀ǹdé ń bẹ. Lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nínú Ìlọrin bẹ́ẹ̀ là ń ṣe wáàsí. Ramadan ti wá dé báyìí nísìnyí eníkàlùkù ọmọ wọn múra pé ẹ kú múra sẹ ẹ̀yin àbọ̀ ẹ kú múra ìbẹ̀rẹ̀ sẹ ẹ kú múra ìbẹ̀rẹ̀ sẹ lọ́tún lọ́sì á ṣe tààjùdí á tún yan nábìlà ásámú bẹ́ẹ̀ náà tó ṣe tẹ̀síìrì á tún ṣe wáàsí. أم لم تنذرهم لا يؤمنون Iṣẹ́ Ismail أم لم تنذرهم لا يؤمنون àwọn tẹ wọ́n ń kéde fún tẹ ń pariwo gbogbo àwọn tẹ ń kéde fún pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín ìta gbọ́ rárá ẹ tẹ̀lé sí Ọlọ́run ọba yín ìta gbọ́ rárá ẹ ṣètò Ọlọ́run ọba yín tó ra ayé wáyé tápọ̀ tá a gbọ́ ni ẹ má banújẹ́ lórí wọn níta ni wọ́n ṣe láyé ni. أم لم تنذرهم لا يؤمنون أم لم تنذرهم لا يؤمنون tẹ́yìn àbá tẹ́ ẹ bá kọ̀ tẹ́lẹ̀ ní ṣe wá sí mọ́ tẹ́yìn àbá bá kọ̀ tẹ́lẹ̀ ní ṣe wá sí mọ́ ẹni àwọn Ọlọ́run bá fẹ́ bí mọ̀nà yọ mọ̀nà ẹni abájúlẹ́sì lọ́nà kẹ́ ẹ máa fojoojúmọ́ ṣe wá sí kò ní gbọ́ náà ni ẹni tí ó ṣe náà ní pé yọ sọnù ayọ̀ Kùránì wa ó wá kì wá lọ pé ẹ má banújẹ́ bẹ́ẹ̀ tí ń gbìyànjú tó lórí pé ká lè gba tọ́lọ́run tá a gbà ní àwọn ará iwájú náà ṣe tó jù bẹ́ẹ̀ lọ àwọn ará iwájú náà àwọn náà ṣe tó jù bẹ́ẹ̀ lọ Ànábì Adam òun làkókò Ànábì Ọlọ́run Ànábì Nuhu àwọn gbọ́ pé ọdún tó lò láyé 1000 years ni 1000 years tó wà lò láyé yìí gbogbo àwọn táwọn àgbà fún yányá látẹ̀lé tọ́lọ́ lára rẹ̀ àwọn péréte báyìí náà Ànábì Muhammad sì tó yé wa pé sallallahu alayhi wa sallam láàyè àdìyàwó bika rajulan wahida khayru laka mina dunya wa ma fiha gbogbo ẹni tí Ọlọ́run bá ní kéèyàn tàdára rẹ̀ dìde bí ẹ̀ ọ̀ ń ṣe wá sí ni àbọ̀ kan gbà yẹn mara níbi ìmọ̀ràn tó wá gbà á wọ́n tẹ̀lé tọ́lọ̀ Ànábì ní khayru laka mina dunya wa ma fiha ẹni tó gbà fọ́lọ̀ ni ó lóore fún ọ lọ́dọ̀ tó gbà lára rẹ̀ ó tu oore tí ń bẹ lẹ́yìn àtàkì àmọ́ lọ. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم
tó wá tẹ̀lé wọ́n ní nàmá tunziru mani taba adikira wa khasiya ramani bil ghaibi. إنما تنذر من اتبع ذكره وخشي الرحمن بالغيب. wọ́n ní rẹ̀ Muhammad صلى الله عليه وسلم. ìnàmá dájúdájú tunziru wáàsí rẹ tó ń ṣe nì ọ̀rí wáàsí rẹ tí rẹ Muhammad ń ṣe nì yóò máa ṣàǹfààní tó túmọ̀ sí pé àṣà àtúgbọ̀rọ̀ dákẹ́. àgbọ̀rọ̀ sọ pé ńgbà táwọn bàbá alájà àgbà ti ṣe wáàsí kí làwọn tẹ̀yìn yìí tó fẹ́ wí mọ́ ṣé Ádámù ti ṣe wáàsí kí làwọn tó fẹ́ wí mọ́ bàbá oníwàásí àgbáyé ládùúgbò wáàsí wọn tó ń pè káàkiri yìí kí làwọn yìí fẹ́ wí mọ́. إنما تنذر من اتبع ذكره. ọlọ́ni ọ̀rí Muhammad àwọn tó ń ṣe wáàsí bò ní wáàsí rẹ̀ ó mọ wúlò lára wọn. àwọn wọn ni màní tàbá bíkírọ̀ gbogbo àwọn tá máa ń tẹ̀lé ìpèpè rẹ̀. وخشي الرحمن بالغيب. lẹ́sìn tí Ramadan wọlé yìí nísìn bẹ́ẹ̀ bá bí ẹlòmíì ìbànújẹ́ rẹ̀ ní wípé kí ni ìdìgbà rẹ̀ báyìí. ìbànújẹ́ tí ń bẹ lára rẹ̀ ni pé kí ni ìdìgbà àwẹ̀ yìí. bẹ́ẹ̀ kẹ̀ Ramadan èso oṣù tá a mọ̀ kì í ṣoṣù mọ́mọ́rán kì í ṣoṣù jẹ́ ìjẹ̀ yìí kì í tó wá jẹ̀ yìí. ntí Ramadan wa ṣe lára wa kan tó pọ̀. àkọ́kọ́ nú ẹ̀ ó ní àtẹ́kùwà. àtẹ́kùwà yẹn tó wá pín sí mẹ́ta. ó rà pé mo ka mẹ́ẹ̀ẹ́ta ní last year nílé dálé mọ́. bá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run ẹ rí i pé àyà tọ́lọ́hun ọba ti sọ fún wa wípé Ramadana mo ṣe lọ́rọ̀ yẹn lóyún lórí ẹni tó parí ẹ̀ ni pé la'allakum tattaqun pé kẹ́ ẹ lè báyìí ní Ọlọ́run. tábà wá ní àtẹ́kíwà ọ̀nà mẹ́ta inú ọ̀nà mẹ́ta tó pín sínú alákọ̀ọ́kọ́ ó ní al-khawfu mina al-jalil kọ́ báyọ̀ Ọlọ́run ọba al-jalili ọba jalla wa ala ọba tí ò sí kan tó tóbi tó. yóò kọ́ àfa wa kan àfa àwọn náà bẹ ń jòkó yìí ní sábà tó ń jẹ ní. kéèyàn báyọ̀ Ọlọ́run ọba ní kọ̀ọ̀kan àti gbangba rẹ̀ òun náà ní àyà Kùránì yìí náà tó wá jà mọ́lẹ̀ níbà yìí wà khashiya Rahman àwọn táwọn wá ní ọ̀rọ̀ ó máa ṣàǹfààní fún òun làwọn tó yẹ pé wọ́n ń báyọ̀ Ọlọ́run ọba wọn. وخشي الرحمن بالغيب. àwọn wá ní àwọn tá ń báyọ̀ Ọlọ́run ọba ní kọ̀kọ̀. al-khawfu min al-jalil ìbáyọ̀ Ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ẹ́jì wal-amalu bit-tanzil. ká máa wá fi al-Qur'ani ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ pẹ̀lú tí Kùránì wí. ọ̀pọ̀lọpọ̀ àwa àfà táwọn ọmọ kéwù sí jáde ọmọ kéwù lábẹ́ yín. mélòó nù wa níbi Kùránì ṣiṣẹ́ wọn. ó kéré nù àfà ẹni ó pera ẹ̀ láàfà pé tẹ̀lé tí Kùránì wí. bẹ́ẹ̀ bá sì bí wọ́n léèrè lọ́dọ̀ tiwọn wọ́n mú ìjà wá. ó tẹ̀ tó àwa tó yẹ pé ojú wa ràn máyé yìí àwa tójú wa ràn máyé yìí tó bá yìí là ń wá kí. bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè àyà tó sábà máa ń rántí láyé òun ni pé látàṣà nà sí bákà mí nà dùnìyà má gbàgbé ìpín rẹ láyé. èsì tẹ̀ ẹ̀ rántí àyà tọ́lọ̀ ń pè wá lọ pé ẹ̀ rántí jọ́jọ́ kẹ̀yìn nìkan. wàlà amalu bit-tanzil mo wá sọ lọ́jọ́ náà kí bàbá wa kó níwà sí àgbáyé ọlọ́run mọ́ sábà sàlékún kẹ́ wọn. Amina. bàbá wa ní ṣé o Adam Abdallah Ìlọrin wọ́n ní ìkànnú ọmọ wọn wọ́n fẹ́ gbé níyàwó
tí ó máa lọ lé ọkọ. ó wá lẹ́ni tóun fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ sí pé mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ o bẹ́ẹ̀ kẹ́ ó lẹ́ni tí bàbá fẹ́ kó fẹ́ bóyá pé òun lẹ́ni tóun fẹ́ fẹ́ bàbá náà lẹ́ni tí ó fẹ́ kó fẹ́. ọmọ wa dúró lórí yìí pé bàbá mi ẹjẹ ìfẹ́ ni tí mo fẹ́ fẹ́ ẹjẹ ìfẹ́ ni tó wù mí. bàbá ọṣẹ́ ọ̀hádà ó sì lẹ́ni táwọn fẹ́ fi fún lábẹ́ bí ìyá wa náà fún. wọ́n ní ìyá wa náà wá lọ bá ìkànnì àwọn ọmọ kéwú nínú àwọn ọmọ kéwú jọ́nà bàbá wa àgbàṣe òyà ayé alágbòjì ọlọ́pàá sàríkù kẹ́ wọn. ọlọ́run má banú ilé wọn jẹ́. ọ̀làdá ilaha illallah. wọ́n náà tani bàbá náà ń bẹ́ nu àwọn ọmọ kéwú tá lọ bá ṣe wà ádámà lọ́jọ́ náà. wọ́n ní gbogbo wa wọ́n wá dé wọ́n ṣe ádámà wọ́n wá kúnlẹ̀ wọ̀. wọ́n ti wá kúnlẹ̀ àyà Kùránì náà wọ́n fi bẹ́ bàbá. kíra àyà náà àzá an takrahu shay'an fa huwa khayrun lakum wa àzá tuhibbu shay'an fa huwa sharrun lakum. ìtumọ̀ àyà náà ni pé ìgbà mi ń bẹ ẹ kórìíra nǹkan fa huwa khayrun lakum oore sì ń bẹ bẹ fún yín. wa àzá tuhibbu shay'an ìgbà mi ò dé wà ẹ fẹ́ràn nǹkan àmọ́ fa huwa sharrun lakum aburú ni wà ń bẹ fún yín. wọ́n ní má ṣe kẹ́yà náà délẹ̀ ìtí ó jáde lẹ́nu sí àdámà ní pé ó dáa mo yọ̀ǹda ọmọ náà ẹni ó lóun fẹ́ fẹ́ mi kó má lọ bẹ́ẹ̀. إنما تنذر من اتبع ذكره وخشي الرحمن بالغيب. gbogbo ẹ̀yin àbá tó ní ẹja fìrà léèrè gbogbo ẹ̀yin àbá àtẹ̀yìn ìjásáájú táwọn ń bọ̀ lẹ́yìn yín ẹja bí ìrìntẹ́ rìn sí Kùránì lónìí ẹ̀ máa rìn bẹ́ẹ̀. وخشي الرحمن بالغيب. ṣé gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe nínú ayé tẹ̀ǹdà yẹrù tẹ̀ǹdà ìsìlámù tẹ̀ǹdà arú ṣé Kùránì náà ló júwèé bẹ́ẹ̀ fún yín pé bẹ́ẹ̀ ti máa rìn. خشي الرحمن بالغيب. gbogbo àwọn àníyàn Ọlọ́run lánàá tí nǹkan bẹ lọ́wọ́ wọn wọ́n máa ń pa ara mọ́ ni. gbogbo àwọn tó yẹ pé wọ́n pàṣẹ bọ́lọ̀ pé èèyàn lè pàṣẹ bọ́lọ̀ àmọ́ kan tó lè pàṣẹ bọ́lọ̀ ǹjẹ́ wọn náà ń jí lóru. Ọlọ́run gangan ló sọ náà àdìsí kùdì sí pé àtìrì ni àjẹ́àlìkàrọ̀ bá níyà tẹ̀kùlù ṣe ìkóbá ẹ̀kọ́. ẹ tẹ̀lé tèmi Ọlọ́run ọba yín kí n wá pàṣẹ mi sórí ahọ́n yín. ṣé o abẹ́rẹ́ ìdẹ́ sàláàtì kò sí nǹkan torí ẹ pé wọ́n ní yóò mú láyà òmẹ́yìn wọ́n bá Ọlọ́run débẹ̀ ni wọ́n bá Ọlọ́run ọba wọn débẹ̀ ni ìwọ sì ṣe nǹkan kan kìí ṣe náà àṣepamọ́ àwọn síwájú Ọlọ́run náà kàrà bẹ Ọlọ́run ní kọ̀ọ̀kan pé Ọlọ́run wọ́n náà tí mo ṣe nígbà báyìí wọ́n náà tí mo ṣe nígbà báyìí dákun má ṣe nǹkan báyìí fún mi. وخشي الرحمن بالغيب. tó bá kó àwọn àbá wọ̀nyí pẹ̀lú Ọlọ́run ọba wọn nìkan wọ́n tán sára Ọlọ́run ọba yányán bí nǹkan bá ń ṣe wọn ò ní láti nǹkan ti ṣe wọn. وخشي الرحمن بالغيب. àwọn àbá àti ṣe ọbẹ̀ ṣàdúà ọ̀sìn tó potí ìṣẹ́gbẹ̀ẹ́. ó tún ṣe tẹlifíṣàn. ọbẹ̀ ṣàdúà ọ̀ní ẹ̀bọ̀ ọ̀tá èsì. ọbẹ̀ ṣàdúà ọ̀sẹ̀ náà wọ́n kéde pé ìyá alágbájá mo ti bẹ̀rẹ̀ àdúrà yín o bàbá alágbájá mo ti bẹ̀rẹ̀ àdúrà yín o. àwọn fóònù prayer point náà prayer point. àwọn bàbá wọ̀nyí wọ́n máa dájọ́ síwájú Ọlọ́run ni wọ́n dájọ́ síwájú Ọlọ́run wọ́n máa ṣàdúrà wọn níbẹ̀rẹ̀ kankan níjọ́ tí ilẹ̀ bá wa bẹ rọ́ tó fẹ́ dàrú a kà dájú kọ́ Ọlọ́run ni pé Ọlọ́run mọ̀mọ́ tú mi láṣìírí Ọlọ́run ó sì ní mo dé. وخشي الرحمن بالغيب. وخشي الرحمن بالغيب. gbogbo ẹni tó bá jẹ́ pé amọ̀lùbí tẹ̀sí ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú Al-Qur'an láyé nínú àwọn tó bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n ní al-isti'dad
liyawmi rahim ìpèsè ilẹ̀ lọ́jọ́ tá a ṣe ìrìn àjò kúrò láyé. al-isti'dadu liyawmi rahim tá a ṣe rí hílà tá a tún gbé báàgì wa bá a ṣe gbé báàgì wa ńgbà tá à ń bọ̀ wáyé láti inú oyún àbá tún gbé aṣọ ara mi wọ̀ láì lọ́mọ́gà. ẹjọ́ tí ó kù wọ́n nìkan láàrin ibi tó ti máa pe èèyàn tá a sì ní dán ọ ló. ẹjọ́ tí ó kù wọ́n nìkan láàrin ibi tá a ti máa pè ọ́ ọ́ máa dáwọ̀n sí ní gbọ́ntàn. ẹjọ́ tí ó kù wọ́n nìkan láyè tó ọ̀ ti nílé rí apá náà tó ọ̀ ti nílé rí ẹsẹ̀ náà mọ́. ó yẹ ká máa rántí bí Ramadan ṣe ń bọ̀ yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pílánì bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sáré náà nígbà wọn bá fi jẹ eléyìí agbọ́dọ̀ ti báwọn èdè dájú àwẹ̀ ti ṣe díẹ̀ ọlọ́run ti gbèsè rẹ̀ dé ẹni ọ̀rọ̀ àkàkalẹ̀ wá sí mọ́ nítorí ọ̀rọ̀ àkàlẹ̀ tí èègbà wọn fi ṣèjọ́ mẹ́jọ rẹ̀ èsè tó ọ̀rọ̀ láti tó lè kàn wọ́n náà jọ kan làbọ̀ olórin bi ní pé ìzá àmùsọ́ìtà fọlá tàǹtàṣírí sọ́bàáhà. ìzá àmùsọ́ìtà náà tẹ̀rí dùn sọ́bàáhà. àbá ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ láyé tẹ̀ ń bẹ nínú ayé ìzá àmùsọ́ìtà. ìzá àmùsọ́ìtà látẹ̀rí dùn sọ́bàáhà. ilẹ̀ súnmọ́ láyé ilẹ̀ ń sún bẹ́ẹ̀ ní mọ́ wọ́n ń ta ṣùbà wọ́n ń ta yìlá alásàrì ń bọ̀ láyé magrubi ń bọ̀ láyé ìṣáì ń bọ̀ láyé gbogbo ẹ̀yáyá ọ̀wá ara ti pé ọjọ́ kan ń bọ̀ tọ̀ ní símọ́. ìdá àmùsáyìtà látẹ̀rí dùn sọ́bàáhà. ìwọ tó ṣe pé àwọn màláyíkà wọ́n yín múlẹ̀ ọ lórí pé màlẹ́ ayé máa pa tọmọ ọlọ́mọ jẹ́ máa pa àyàn máa pa àwọn èèyàn lẹ́kún nítorí kí wọ́n lè ráyé gbé àwọn táwọn yín múlẹ̀ ọ lórí wọ́n wọ̀ ọ́ kò pé ọmọ panáta ó jílẹ̀ ilẹ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀. ìdá àmùsáyìtà látẹ̀rí dùn sọ́bàáhà. ìdá àmùsáyìtà tilẹ̀ bá túbọ̀ láyé látẹ̀rìjú sọ́bàáhà látẹ̀rìjú sọ́bàáhà má retí àsùbà. bí ilẹ̀ bá súnmọ́ láyé má retí pọ́ ọ lè dàsùbà. ẹlòmíà ní ńgbà tí ó máa fi di aago mẹ́ta mo gbọ́dọ̀ ti jí ibi tá a mọ̀ wọ́n ara wa kódà a mọ̀ wọ́n ara wa pẹ̀lú gbọ́dọ̀ tá a máa ń wí pé ìlọlé lọ sùn. a mọ̀ wọ́n ara wa tá a bá mọ̀ wọ́n ara wa ni kò yẹ ká máa wí gbọ́dọ̀ bẹ́ẹ̀ jáde. ìdá àmùsáyìtà látẹ̀rí dùn sọ́bàáhà. bàbá wa ṣé wàá límì ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. wáyé àṣùbàtà látẹ̀rí dùn mọ́sáà. wàyí ni àṣìbáàdà bá ṣùgbọ́n àbá wa bọ̀ ọ́ láyé wọ́n pèrò àṣàlátò ghayrumina naomi ọwọ́ dìde tó kọ́ ní alhamdulillah. àmọ́ ní bá wọn ṣe jí ni látẹ̀jú màsá máa retí kọ́ dìlẹ̀ sùn láyé. wáyé àṣùbàtà látẹ̀rí dùn mọ́sáà. وإن أصبحت لا ترد المساء. àìmọye ẹni tó yẹ pé rírìn lọ́nà ló kọsẹ̀ ló kù. ẹlòmíì fúnra rẹ̀ àbúrò bàbá mi ó ń dráìbù bọ̀ láti ilẹ̀ haúsá ó sì kú bí i 10 kìlómítà tí èèwọ̀ náà lò. ó bá ní jẹ́ ìsinmi díẹ̀ bàbá jẹ́ ìsinmi díẹ̀ àwọn èrò tó wá kó drivers ni àwọn èrò tó kó ó wá kó àwọn àmì bẹ́ẹ̀ náà ló jòkó sí òtútù mú mi náà lóhùn. wọ́n sì wọ́n lọ ra oògùn ẹni tó lọ ra oògùn tí ìdí tí ó ti rò oògùn tẹ́ni tó wà ní sẹ́yàrìtì. إذا أمسيت لا ترجو صباحا. ẹlòmíràn máa wí ikú yìí pé ọlọ́run jẹ́ kí ó kásẹ̀ èrè mọ́ wa lọ́wọ́.
وإن أصبحت لا ترجو المساء. ọ̀rọ̀ sọkúsọ ni ọlọ́run jẹ́ kó kásẹ̀ ẹ̀rìn mọ́ wa lọ́wọ́ ìgbà tí ń bọ̀ rí. àìmọye ọmọ tó bí lóòótọ́ wọ́n ẹ̀ àkọ́kọ́ náà ló wí kò wí kejì lọ. ọmọ mi ò sì dúró gbọ́ ọkọ ọmọ mi gbọ́ ọkọ kò dúró ṣe 21 days. kí ni àwọn afẹsẹ̀ wọ́n lọ. وإن أصبحت لا ترجو المساء. ẹ̀mí wa sọ pé bọ́ ọ bá lówó lọ́wọ́ bọ́ ọ bá kókó bọ́ ọlọ́ọ̀bá lọ ọ̀rọ̀ ọmọ rẹ gbé lọ́sibítà bí ọ̀rẹ́ yẹn rẹ gbé lọ́sibítà kò ní kú. ọ̀wọ́ yà wọ́n olówó ni tó yẹ pé ojú tì wọ́n tún ti owó wọn mọ̀. ẹlòmíì wọn na gbogbo dúkìá rẹ̀ tán àwọn ọlọ́wọ́ sẹ́yìn wá gbẹ̀mí ẹ̀. gbogbo ayáyá ramadana ẹ̀ ń wọlé bọ̀. ramadana à ń kí i pé kó máa wọlé kó máa rọra. àmọ́ sá a pèsè ìtí ramadana tó ní àpèsè rẹ̀ já pèsè rẹ̀. تبارك من إذا مسست آية. Insha Allah kọ́lọ̀ ń jẹ́ mi ó máa bẹ pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run lọ́la lóde àdáná. a máa kéwú náà nìṣó Insha Allah. كفي الإصباح فاشكره ثناء. kí lọ́lọ́run torí ẹ̀ ní àgbà ramadana gan-an. ṣé ká máa jẹun ni. kí ni ẹ̀kọ́ tí ramadana wa kọ́ wa kí ló wá ṣe lára wa gan-an. ẹlòmíì kó kà jẹun ni. kó sà ti jẹun. ìrònú ti ń bẹ́ lòmíì níṣẹ́ báyìí. bí a ramadana tó ń bọ̀ ramadana tó ń bọ̀. bẹ́ẹ̀ bá wa sọ létí rẹ̀ adàgbé àfẹsọ̀ ń gbé yó. bẹ́ẹ̀ kẹ́ eléyìí nǹkan kọ́ lọ́lọ́run nídìí. ká tó ká dẹni àlìjẹ́nà lọ́lọ́run bẹ́ẹ̀. gbogbo àwọn òkúta ti kú nísìnyí nínú tí wọ́n mọ̀ dùn. torí pé táìmù tọ́lọ́run máa ń sílẹ̀kùn àánú rẹ̀ fún gbogbo wọn yẹ́yẹ́ rè àtẹni tí ń jìyà. àwa wa bẹ́ẹ̀ bí tinú wa ń bàjẹ́. kúkú ló ń jẹ ọ̀sán náà jẹ tààrà náà tẹ́lẹ̀. ọ̀hún lèmi àwẹ̀ bá wẹ̀ lẹ̀. ọ̀rọ̀ oúnjẹ jẹ tààrà náà tẹ́lẹ̀. èyí ṣe tó àkúbẹ̀ kan pọ̀ kàkà sọ̀rọ̀ ọlọ́run. ọ̀dà kọ́mọ́jú wa dára fún ọlọ́run. má já wa ará ilé wa torí wa sunkún ọlọ́run. má já wa ará ilé wa torí wa di oníbàárà ọlọ́run. a bì ọ́ nínú àánú rẹ̀. bí ramadana bá ń bọ̀ wá ẹ̀rú máa ń bà wá náà ní pé gbogbo nǹkan ló lè. tọdún yìí tó wá púlọ́ọ̀sì kódà ó tún táǹsì. amọ̀rẹ̀ ọlọ́wọ́n bá mọ̀nà tó gbé gbà dára ó bìbẹ̀ wá. يا رب أيلنا من أمرنا رشدا من أمرنا رشدا واجعل مؤونتك العظمى لنا مددا واجعل مؤونتك العظمى لنا مددا واجعل مؤونتك العظمى لنا مددا. níjòkó yìí à ń béèrè fún àánú ọlọ́run. يا رب أيلنا àga tá a fi ń jókòó yìí à ń rẹ̀ǹtì ẹ̀ ní ọlọ́run dàpọ̀ ṣàánú tiwa náà. يا رب أيلنا jẹnẹrétọ̀ tá a ń lò à ń rẹ̀ǹtì ẹ̀ ní ọlọ́run á ń ṣe àánú rẹ̀ sáwa náà ọlọ́run. يا رب أيلنا من أمرنا رشدا. àwọn aláàánú tó ti ṣàánú wọn tó wá rán wọn ní sí àánú ṣe ọlọ́run tarí wọn sáwa náà ọlọ́run. مؤونتك العظمى لنا مددا. má jẹ́ gbégbá báárà lórí ìjókòó ikọ̀ tó dá wa lò lórí tá a fẹ́. يا رب أيلنا من أمرنا رشدا. من أمرنا رشدا. gbogbo àwọn àbá mi tá a jọ jókòó yìí ọlọ́run wọlé àlùbáríkà àánú ọlọ́run dákun mọ́ bì í lẹ̀ láíláí. يا رب أيلنا من أمرنا رشدا. ọlọ́run wọlé àwọn ẹni tàná
pé wọ́n ṣoríire ọlọ́run jáwa náà ṣoríire lára Al-Qur'ani. يا رب أي لنا من أمرنا رشدا واجعل مؤونتك العظمى لنا مددا. واجعل مؤونتك العظمى لنا مددا واجعل مؤونتك العظمى لنا مددا ولا تكلنا إلى تدبير أنفسنا ولا تكلنا إلى تدبير أنفسنا والنفس تعجز عن إصلاح ما فسد. فالنفس تعجز عن إصلاح ما فسد ọlọ́run wọlá wípé bó ti le tó náà àwọn kan sì ń gbádùn ayé bẹ̀. bó ti le tó náà àwọn kan rí ọ̀rọ̀ ayé ṣe. nínú àwọn tí ó rí ọ̀rọ̀ ayé ṣe ọlọ́kọ̀ wà náà sínú wọn. آمين ọlá la ilaha illallah. آمين ọlọ́kọ̀ Qur'anil azim. آمين gẹ́gẹ́ bí ìṣe wọn bá ti máa ń ṣe شاء الله ó kù ìṣẹ́jú mẹ́ta. إذا àwọn gbólóhùn náà tá a máa ń wí á ti yọ̀ǹda ara wa á mà lọlé. شاء الله àwọn àbá owó yọ̀ǹda wa á mà lọlé. ọlọ́run wọlá wípé kò sí tó ga tó gbólóhùn náà. ọlọ́run gbogbo ayẹyẹ ọlọ́run mọ́jà fi ìnira gba àwẹ̀ tí ń bọ̀ yìí. آمين ọlọ́run mọ́jà fi ìbànújẹ́ gba àwẹ̀ tí ń bọ̀ yìí. آمين mọ́jà gbà á lórí ìnira ọlọ́run. mọ́jà fẹ́ kó gbà ọlọ́run. آمين táwọn bá bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم la ilaha illallah. لا إله إلا الله ọlọ́run wọlá wípé ìwọ nìkan lọ ní ọkọ náà dẹ́kun tó bẹ̀ kó wọ́n dùn. bẹ́ẹ̀ ni akaba dìde kó wọ́n mọ̀ dún ọkọ náà yóò sì parẹ́ tìrẹtìrẹ. ọlọ́run wọlá ìjẹ ọkọ náà ọlọ́run wọlá pé òun lọ fi ṣẹ̀dá gbogbo nǹkan. ọlọ́run wọlá pé ọkọ náà ní bẹ lára gbogbo nǹkan tó dá. gbogbo ayẹyẹ tá n bẹ níjòkó àtàwọn tó ń gbọ́ ayẹyẹ ọlọ́run dákun àbíọ́ nínú àánú rẹ̀ gbogbo ayẹyẹ ọlọ́run gbé wa lórí gbogbo àwọn tó ń bínú wa. ẹ dákun ẹ ṣe àmín dáadáa. آمين gbogbo àwọn tó ló kubi tá a gbé gbà ọlọ́run dákun ọlọ́run kọ̀ọ̀rẹ́ ọlọ́mọṣà gbé wa lékè wọn. آمين wọ́n sọ pé bisimilahi rahmanir rahim. بسم الله الرحمن الرحيم la ilaha illallah. لا إله إلا الله ọlọ́run wí ẹlẹ́kejì rí ọlọ́run. الله gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ ọlọ́mọṣà bá tú wọn lẹ̀. آمين gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ ọlọ́mọṣà bá tú wọn lẹ̀. آمين gbogbo àwọn tó ń bẹ lórí àárẹ̀ ọlọ́mọba gbé wọn dìde. آمين gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ tọrọ jẹ gbogbo àwọn tó ń tó yẹ pé àti rí bẹ́ẹ̀ ebi ò pa wá àti tọrọ jẹ. àmọ́ ọlọ́ba aláàánú ọmọ sílẹ̀kùn àánú ọlọ́run sílẹ̀kùn àánú fún gbogbo ọlọ́run. آمين ọlọ́run sílẹ̀kùn àánú fún gbogbo ọlọ́run. آمين aláàánú èmi àti ọlọ́run lórí náà rí wa. آمين olóore èmi àti ọlọ́run lórí náà rí wa. آمين gbogbo àwọn táwọn ta gàgá dí wa náà jẹ́ kára àánú orí wa ọlọ́run dákun látò ní lọ ọlọ́run mọ́sàbá bíwó. آمين ọlọ́run sọ wá di òkè níwájú àwọn ọ̀tá wa. آمين ọlọ́run sọ wá di iná níwájú àwọn ọ̀tá wa. آمين torí pé òkè ò ṣeé kọlù bẹ́ẹ̀ ni náà ò ṣeé tọwọ́ bọ̀. Òkèrè náà nì. ọlọ́run ṣe wá ní àwòmọ́jú fún àwọn abínú ẹni. Àmín. la ilaha illallah. Àmín. ọlọ́run Qur'anil azim. Àmín. ẹlẹ́kẹ̀ẹ́ta làáwì yìí. Insha Allah. ọlọ́run bá kára ìrákọ́ bá wíta àkọ́kọ́ tó wíta kejì. Yóò wí kẹ́kẹ́jì. ẹlẹ́kẹ̀ẹ́ta yìí mọ́jọ yọ ọ́ lẹ̀. Àjọ fúrọ́rọ́. káwọn pé bismillahir rahmanir rahim. Bismillahir Rahmanir Rahim. la ilaha illallah. La ilaha illallah. wahdahu وحده la sharika lahu. لا شريك له lahul mulku له الملك wa lahul hamdu وله الحمد wa huwa ala kulli shay'in qadir. وهو على كل شيء قدير. suratul fatiha náà là ń ké. شاء الله. ọlọ́run wọlá àlùbáríkà ti ń bẹ lára fatiha. gbogbo ń tà ṣe ládùúgbò ayọ̀lọ́ mọ́ iyọ̀ kan kó bẹ̀ tó ní gbọ́. آمين. ramadana tí wọ́n ń wọlé yìí ọlọ́run tó bá wa pẹ̀lú rọ̀. آمين. la ilaha illallah. آمين. gbogbo ẹrú onísàárà látòrí bàbá wa tó pé ní gbogbo ìgbà
ẹ̀yin náà lọ́lọ́run yẹ̀ tí wá ọlọ́run dákun wọ́n ti gbé ipò láàrin wa báyìí. mọ́ wa jẹ́ kẹ́ ẹ mọ sàárẹ̀ àwa náà. gbogbo àwọn ẹrú aláàánú òjò kó yọrọ máa ránṣẹ́ àánú rẹ̀ sí gbogbo wa. ẹni tó wá lẹ́mí ìṣe pé mi náà fẹ́ ṣe ọlọ́run dákun mọ́ sàárẹ̀ àwọn náà lọ́wọ́. àbá ọ̀dàgbà kí sọ́rọ́ tìlúbà tí àká máa lọ ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آمين يا الله. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إسماعيل أنا أتبع. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.